ó ga o Ta-Ni-Ọlọrun tún ti dèrò ilé-ẹjọ́ gíga nílọrin. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 27 oṣù kẹwàá yìí ni ajàfẹ́tọ̀ọ́ oníṣẹ̀ṣe ní Abdulazeez Adégbọlá Ta-Ni-Ọlọrun gba ilé-ẹjọ́ gíga kan nípínlẹ̀ Kwara lọ látàrí bí ilé-ẹjọ́ májísírèètì ṣe kọ̀ láti gba béèlì rẹ̀. Ọ̀kan lára àwọn agbẹjọ́rò Ta-Ni-Ọlọrun, ìyẹn Adémọ́lá Banks, ló gbé ìwé béèlì rẹ̀ èyí tó ti kọ́kọ́ gbé síwájú ilé-ẹjọ́ májísírèètì kan tí oníbàárà rẹ̀ ti ń jẹ́jọ́ tí wọ́n sì kọ̀ láti gbà á lọ́wọ́ rẹ̀ lọ sí ilé-ẹjọ́ gíga náà pé kí wọ́n bojú àánú wo oníbàárà ọ̀hún kí wọ́n fún ní béèlì. Tẹ́ ò bá gbàgbé, Adémọ́lá Banks ti kọ́kọ́ gbé ìwé béèlì náà síwájú májísírèètì Muhammad Ibrahim nílé-ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin, ṣùgbọ́n wọn kò jẹ́ kó gbé béèlì náà wọlé. Wọ́n ní àwọn kùdìẹ̀kudiẹ kọ̀ọ̀kan wà nínú ìwé béèlì ọ̀hún. Èyí ló ṣokùnfà tí agbẹjọ́rò náà fi pè fún ẹ̀bẹ̀ kòtẹ́milọ́rùn, ìyẹn appeal, tó sì gbé ìwé béèlì ọ̀hún tọ ilé-ẹjọ́ gíga lọ. Agbẹjọ́rò alátakò amòfin Sanni Oseni tó ń ṣojú fún ẹgbẹ́ Ògo Ìlọrin sọ fún ilé-ẹjọ́ pé ojúlówó ìwé béèlì tí lọ́ọ̀yà Ta-Ni-Ọlọrun gbé wá sílé-ẹjọ́ gíga náà lórí ẹ̀bẹ̀ kòtẹ́milọ́rùn kò tíì tẹ àwọn lọ́wọ́. Ó rọ ilé-ẹjọ́ kó fún àwọn ní àsìkò díẹ̀ láti gba ojúlówó ìwé náà láti mọ̀ bóyá kí wọ́n takò tàbí kí wọ́n gbà á wọlé. Onídàájọ́ FD Lawal gbọ́ ẹ̀bẹ̀ agbẹjọ́rò ẹgbẹ́ Ògo Ìlọrin. Ó sún ìgbẹ́jọ́ tó kàn sí ọjọ́ 2 oṣù kọkànlá ọdún 2023 ni wọ́n bá dá Ta-Ni-Ọlọrun padà sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n tó wà tẹ́lẹ̀. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.